amòye nípa ọ̀rọ̀ ètò ààbò dókítà Jackson tí kóró ojú sí ẹgbẹ́ ààbò ìró ẹkùn ó ní Sunday Igboho kò jó òṣùwọ̀n láti dá irú ẹgbẹ́ bẹ́ẹ̀ sílẹ̀. Mi ò kú o, àmọ́ mo rí àbúrò ikú lásìkò ìgbà tí àìsàn ẹ̀jẹ̀ sickle cell ń bá mi fínra. Adékúnlé Gold ló ṣàlàyé ọ̀rọ̀. Mínísítà fún ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè yìí ti pè fún yíyan àwọn oníròyìn tẹ̀lé àwọn ọmọ ogun lákòókò ìjà láti lè máa ṣe àkójọ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ohun tó ń ṣẹlẹ̀. Ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ti ké sí àwọn iléeṣẹ́ ìròyìn láti yé máa fi ìròyìn àwọn agbésùnmọ̀mí síwájú ìwé ìròyìn wọn. Ara mẹ́rìírí mo rórí ológbò látẹ̀ o. Ikọ̀ ọlọ́pàá Hisbah náwó gan ìyá ọlọ́mọ tuntun kan, wọ́n ní kò ṣègbéyàwó tó fi bímọ ní Zamfara. Kò sí àdúgbò kankan tó yẹ kó máa jìyà lábẹ́ iṣẹ́ ìdàgbàsókè ìlú. Ààrẹ Tinubu ló sọ èyí lákòókò tí wọ́n ṣí òpópónà oní kìlómítà 7 nílùú Àbújá. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ afurasí ọ̀daràn kan tó gé orí ọmọ kékeré kan ní ìlú Ìdànrè, wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí nípa rẹ̀. Ìṣọ̀kan tí ò lẹ́lẹ́gbẹ́ àti àtìlẹ́yìn fún Nnamdi Kanu lákòókò tó nira yìí ní ohun tá a nílò. Adarí IPOB tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ló ké sí àwọn ọmọ ẹ̀yà Ìgbò bẹ́ẹ̀. Ẹ jáde ẹ lọ dìbò. Gbogbo kọ̀rọ̀kọ̀ndú ìpínlẹ̀ Èkìtì ni a ti fi ọlọ́pàá ṣọwọ́ sí fún ààbò tó gbópọn lọ́jọ́ Sátidé. Kọmíṣánná ọlọ́pàá Èkìtì ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run kò dàbí ènìyàn. Mínísítà fún epo rọ̀bì tẹ́lẹ̀ sọ̀rọ̀ sókè lẹ́yìn tí ilé-ẹjọ́ ní kò jẹ̀bi ẹ̀sùn rìbá gbígbà tí wọ́n fi kàn án. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Amòye nípa ọ̀rọ̀ ètò ààbò dókítà Jackson ti kóró ojú sí ẹgbẹ́ ààbò ìró ẹkùn. Ó ní Sunday Igboho kò jó òṣùwọ̀n láti dá irú ẹgbẹ́ bẹ́ẹ̀ sílẹ̀. Amòye kan nípa ààbò dókítà Jackson Lékan Òjó ti ṣàtakò sí èrò ajìjàgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho láti dá ẹgbẹ́ ààbò ìbílẹ̀ kan tí yóò ní ọmọ ẹgbẹ́ tó tó 50,000 50,000 sílẹ̀. Ó sọ pé Sunday Igboho kò ní ìmọ̀ àti agbára láti ṣàkóso irú ẹgbẹ́ bẹ́ẹ̀. Sunday Igboho tí wọ́n tún mọ̀ sí ìró ẹkùn, ìjà ẹkùn tàbí Tiger Force ń wá ìfọwọ́sowọ́pọ̀ àti àṣẹ ààrẹ láti dá ẹ̀ṣọ́ aláàbò náà sílẹ̀ pẹ̀lú ète láti lé àwọn ọ̀daràn tó ń da ilẹ̀ Yorùbá láàmú kúrò ní agbègbè náà. Ní ìdáhùn rẹ̀ ní ìlú Àbújá, Lékan Òjó sọ pé Igboho kò ní ẹ̀kọ́ tó péye nípa iṣẹ́ ààbò àti agbára ìṣàkóso àti ìdarí tó ṣe pàtàkì fún irú ẹgbẹ́ ààbò bẹ́ẹ̀. Ó ní kò lè mú èso rere jáde nítorí ọ̀nà tí Igboho gbàgbé èrò náà kalẹ̀. Igboho jẹ́ ajìjàgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Odùduwà, ó sì máa ń sọ̀rọ̀ púpọ̀, nítorí náà ọ̀pọ̀ ènìyàn ni kò ní ka ọ̀rọ̀ rẹ̀ kún. Amòye náà tún sọ pé ìfọwọ́sowọ́pọ̀ ààrẹ nìkan kò tó. Bí a kò bá gbé ọ̀rọ̀ náà lọ sí ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè tàbí kí iléeṣẹ́ ológun tún ní àǹfààní láti sọ èrò wọn. Lékan Òjó tún béèrè bóyá ẹgbẹ́ ààbò tí ó ń gbèrò náà lè ṣiṣẹ́ dáadáa pẹ̀lú iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe. Ó sọ pé Igboho ń sọ̀rọ̀ nípa ọmọ ogun tó lé ní 500,000. Irú ohun ìjà wo ni wọ́n ó máa lò? Bí wọ́n bá ní ọmọ ogun 500 tí wọ́n sì ń lo ìbọn ìbílẹ̀, wọn kò lè kojú àwọn báńdíìtì tó tó 200 tí wọ́n ní ìbọn AK-47 àti àwọn ohun ìjà ìgbàlódé míì. Ta ni yóò kọ́ wọn ní iṣẹ́ ológun? Ṣé àwọn èèyàn ò ní ba ètò náà jẹ́? Ṣé àwọn ènìyàn kò ní rí gẹ́gẹ́ bí ètò agbègbè láti ṣe àtìlẹ́yìn fún àtúnyàn ààrẹ sípò? Ó tẹ̀síwájú pé àwọn ẹgbẹ́ ààbò ìbílẹ̀ gbọ́dọ̀ jẹ́ èyí tí àwọn amòye tó ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa ààbò yóò máa darí, kì í ṣe àwọn tó ti jẹ́ alátakò ṣáájú. Ó ní Igboho kò ní ẹ̀kọ́ àti ìmọ̀ tó yẹ láti ṣètò àti ṣàkóso ẹgbẹ́ ààbò tó tóbi tó èyí tí ó ń dábàá. Lékan Òjó ní ìmọ̀ràn òun fún ààrẹ Bọ́lá Tinubu ni pé kí ó ṣe àtúnṣe àgbékalẹ̀ ààbò orílẹ̀-èdè náà kí ètò ààbò tó dára lè tàn ká gbogbo ilẹ̀ Nàìjíríà dípò kí ó dojúkọ agbègbè kan ṣoṣo. Mi ò kú o, àmọ́ mo rí àbúrò ikú lásìkò ìgbà tí àìsàn ẹ̀jẹ̀ sickle cell bá mi fínra. Adékúnlé Gold ló ṣàlàyé ọ̀rọ̀. Gẹ́gẹ́ bí òní ọjọ́ Ẹtì ọjọ́ 19 oṣù kẹfà
ṣe jẹ́ àyájọ́ ọjọ́ tí wọ́n yà sọ́tọ̀ láti máa fi polongo ìtọ́jú àti àdínkù àìsàn ẹ̀jẹ̀ sickle cell lágbàáyé. Gbajúgbajà olórin tàkasúfèé Adékúnlé Kòsọ́kọ́ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Adékúnlé Gold ti sọ̀rọ̀ lórí ìdojúkọ rẹ̀ pẹ̀lú àìsàn sickle cell náà. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú gbajúmọ̀ orí ayélujára Yankee yìí ni Adékúnlé Gold ti sọ pé àìsàn náà bá òun fínra lẹ́yìn tí òun lé ní ẹni 20 ọdún tí òun sì gbàdúrà fún ikú lásìkò ìgbà náà. Adékúnlé Gold sọ pé nígbà tí òun lé ní ẹni 20 ọdún ní nǹkan nira jùlọ fún òun débi tí òun gbàdúrà lásìkò náà kí Ọlọ́run gba ẹ̀mí òun níbi tí ó lè dé. Gbajúmọ̀ olórin náà sọ pé àsìkò náà le tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé ìyá òun tí kò fẹ́ràn kí èèyàn máa sọ̀rọ̀ òdì kò lè fèsì lásìkò tí òun gbàdúrà fún ikú pé kọ́lọ́hún ó gba ẹ̀mí òun. Adékúnlé Gold nígbà tó ń sọ̀rọ̀ lórí àìsàn sickle cell ó bu ẹnu àtẹ́lu bí àwọn èèyàn ṣe máa ń káàánú àwọn tí àìsàn náà ń bá fínra tí wọ́n sì máa ń rò pé wọ́n ti gba ọjọ́ ikú wọn. Ó ní àwọn èèyàn máa ń wo òun nígbà náà bí ẹni tí ọjọ́ ikú rẹ̀ kò pẹ́ mọ́. Ní kété tí wọ́n bá ti gbọ́ pé àìsàn náà ti dá òun gúnlẹ̀ wọ́n á máa retí kí wọ́n ó sunkún pé òun ti kú. Ó ní í ṣe ni wọ́n máa ń wo òun bí ẹni tí kò ní dọ̀la. Adékúnlé ní kò tọ́ bẹ́ẹ̀ ni kò yẹ kí àwọn èèyàn máa fi ojú ikú wo ẹnikẹ́ni tó bá ń bá àìsàn sickle cell fínra. Tí ẹ ò bá gbàgbé ẹnu lọ́lọ́ yìí ni Adékúnlé gbé ọkùnrin kan lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn pé ọkùnrin náà sọ ìròyìn ẹlẹ́jẹ̀ nípa ẹbí rẹ̀ pé àìsàn kan gbẹ̀mí ọmọbìnrin rẹ̀. Gẹ́gẹ́ bí a ti gbọ́ ilé ẹjọ́ sọ ẹni tó gbé ìròyìn ẹlẹ́jẹ̀ nípa olórin ọ̀hún sí ẹ̀wọ̀n ọdún 2 èyí tí ọ̀pọ̀ èèyàn lórí ayélujára ní ó tọ́ láti dènà gbígbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri lórí ayélujára. Wàyí ò bó tilẹ̀ jẹ́ pé Adékúnlé ń bá àìsàn sickle cell gbé ṣàṣà ní ẹni tí ó lè kọ iyán rẹ̀ kéré lágbo olórin ní Nàìjíríà tàbí ẹnìkan tí yóò sọ pé ìlera rẹ̀ kò pé. Àyájọ́ ọjọ́ àìsàn sickle cell lágbàáyé tí í ṣe ọjọ́ 19 oṣù kẹfà ọdọọdún yìí ni ó jẹ́ gbígbé kalẹ̀ nípasẹ̀ ilé ìgbìmọ̀ asòfin ti àjọ àgbáyé United Nations lọ́dún 2008 láti máa fi ṣe ìpolongo ìpè pé káwọn èèyàn má dágunlá sí àwọn tí wọ́n bá ní àti pẹ̀lú láti máa gbà wọ́n ní ìyànjú àti ṣíṣe ìtọ́jú wọn. Mínísítà fún ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè yìí ti pè fún yíyan àwọn oníròyìn tẹ̀lé àwọn ọmọ ogun lákòókò ìjà láti lè máa ṣe àkójọ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ohun tó ń ṣẹlẹ̀. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ti ń ronú lórí ètò tuntun kan tí yóò mú kí àwọn akọ̀ròyìn máa bá àwọn ọmọ ogun lọ sí ojú ogun lákòókò tí wọ́n bá ń lọ sí ibi iṣẹ́ ààbò. Wọ́n sọ pé ètò náà jẹ́ apá kan nínú ìsapá láti mú kí ìròyìn nípa ààbò péye sí i kí àwọn aráàlú sì lè ní òye tó jinlẹ̀ sí i nípa bí wọ́n ṣe ń kojú ìṣòro ìwà ìpànìyàn àti àwọn iṣẹ́ ààbò mìíràn. Mínísítà fún ọ̀rọ̀ ààbò lórílẹ̀-èdè yìí General Christopher Musa ló sọ èyí di mímọ̀ ní Ọjọ́bọ̀ níbi àpéjọ ààbò orílẹ̀-èdè tí ẹgbẹ́ àwọn akọ̀ròyìn Nàìjíríà NUJ ṣètò ní Àbújá ní èyí tí olùdámọ̀ràn pàtàkì fún sójú rẹ̀ Rear Admiral Olúsànyà Bánkọ́lé. Mínísítà náà sọ pé ètò tí wọ́n ń gbèrò yìí yóò mú ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn iléeṣẹ́ ìròyìn àti àwọn agbófinró pọ̀ sí i ó sì máa gbé ìṣípayá àti òtítọ́ nínú iṣẹ́ ológun ga. Ó ní gbogbo ìgbà àwọn iléeṣẹ́ ìròyìn kì í ṣe olùrànlọ́wọ́ nìkan wọ́n tún jẹ́ apá pàtàkì nínú ìdúróṣinṣin ìjọba. Iléeṣẹ́ ààbò orílẹ̀-èdè ń ṣàyẹ̀wò bí a ṣe lè jẹ́ kí àwọn akọ̀ròyìn máa bá àwọn ẹ̀ka ológun ṣiṣẹ́ nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ ààbò kí wọ́n sì lè máa ṣe àkọsílẹ̀ ìròyìn tó péye kí wọ́n sì lè lóye ohun tó ń ṣẹlẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ náà. Musa sọ pé ètò náà jẹ́ apá kan nínú àwọn ìgbésẹ̀ tó gbòòrò tí iléeṣẹ́ náà ń gbé láti túbọ̀ mú ìbáṣepọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ ìròyìn lágbára sí i kí ìròyìn nípa iṣẹ́ ológun sì máa dé ọ̀dọ̀ àwọn aráàlú ní ọ̀nà tó péye. Ó tẹnumọ́ pé ìfọwọ́sowọ́pọ̀ tó dára láàrin àwọn akọ̀ròyìn àti àwọn agbófinró yóò mú kí àwọn aráàlú ní ìgbẹ́kẹ̀lé sí i nínú àwọn iléeṣẹ́ ààbò yóò sì mú àbájáde rere bá ààbò orílẹ̀-èdè. Ètò tuntun yìí sì wà pẹ̀lú bí Nàìjíríà ṣe ń kojú ọ̀pọ̀ ìṣòro ààbò pẹ̀lú ìwà ìpànìyàn àti àwọn ìpèníjà ààbò mìíràn. Ní ọ̀pọ̀ ìgbà àwọn iléeṣẹ́ ààbò máa ń dojú kọ àríwísí nítorí pé àwọn akọ̀ròyìn àti àwọn aráàlú kò ní ààyè tó pọ̀ láti mọ ohun tó ń ṣẹlẹ̀ ní àwọn ibi tí iṣẹ́ ààbò ti ń lọ. Èyí sì máa ń fi ààyè sílẹ̀ fún ìròyìn tí kò péye, ìtàn tó ń tako ara wọn àti ìsiyèméjì láàrin àwọn aráàlú nípa ohun tó ń ṣẹlẹ̀ ní iwájú ogun. Musa sọ pé àwọn iléeṣẹ́ ìròyìn ní ipa pàtàkì nínú ojú tí àwọn ènìyàn fi ń wo iṣẹ́ ààbò àti ìdúróṣinṣin orílẹ̀-èdè. Ó ṣàlàyé pé ìṣàkóso ètò ààbò kọjá ogun jíjà nìkan nítorí pé ní ayé òde òní ìròyìn àti bí a ṣe ń gbé àwọn ìròyìn ohun tó ń ṣẹlẹ̀ tún jẹ́ apá pàtàkì kan nínú àwọn ìjà àti ìpèníjà ọ̀rọ̀ ààbò. Gẹ́gẹ́ bí mínísítà náà ṣe sọ, àṣeyọrí iṣẹ́ ààbò
kò gbọ́dọ̀ jẹ́ nípa iṣẹ́ ìṣẹ́gun àwọn ológun nìkan, ṣùgbọ́n a tún gbọ́dọ̀ wò bí àwọn aráàlú ṣe ní ìgbẹ́kẹ̀lé nínú àwọn iléeṣẹ́ ààbò orílẹ̀-èdè. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ké sí àwọn iléeṣẹ́ ìròyìn láti yéé máa fi ìròyìn àwọn agbésùnmọ̀mí síwájú ìwé ìròyìn wọn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti rọ àwọn akọ̀ròyìn láti dáàbò bo orúkọ àti ìfẹ́ orílẹ̀-èdè yìí pẹ̀lú yíyọ àwọn ìròyìn tó ní í ṣe pẹ̀lú àwọn apànìyàn, àwọn ajínigbé àti àwọn ìwà ọ̀daràn mìíràn kúrò nínú àwọn àkọlé ìròyìn àti iwájú àwọn ìwé ìròyìn wọn. Mínísítà fún ìròyìn àti ìtọ́sọ́nà orílẹ̀-èdè Mohammed Idris ló sọ èyí ní Ọjọ́bọ̀ ní Àbújá níbi àpéjọ lórí ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè yìí fún ọjọ́ méjì tí ẹgbẹ́ àwọn akọ̀ròyìn Nàìjíríà NUJ ṣètò. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn Nàìjíríà ṣe sọ, àkórí àpéjọ náà tí wọ́n ṣe pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀ka iṣẹ́ ààbò DSS ni wọ́n pè ní àwọn iléeṣẹ́ ìròyìn àti àwọn ẹgbẹ́ ààbò gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ nínú kíkọ orílẹ̀-èdè. Idris sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé ìjọba ààrẹ Bọ́lá Tinubu ń tẹ̀síwájú láti bójútó òmìnira ìròyìn, àwọn akọ̀ròyìn gbọ́dọ̀ máa ṣiṣẹ́ pẹ̀lú ojúṣe wọn kí wọ́n má bàa máa gbé ìwà ọ̀daràn lárugẹ. Ó ní bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ ṣe iṣẹ́ wa, a sì gbọ́dọ̀ máa jábọ̀ ohun gbogbo tó ṣẹlẹ̀, ṣùgbọ́n akọ̀ròyìn tàbí olóòtú tó kójú òṣùwọ̀n gbọ́dọ̀ mọ irú ìròyìn tó yẹ kí a gbé nítorí ire àti ìdàgbàsókè orílẹ̀-èdè. Ẹ jọ̀ọ́ ẹ má ṣe jẹ́ kí àwọn apànìyàn àti àwọn ọ̀daràn wọ̀nyí máa gba ààyè pàtàkì lójú ewé àkọ́kọ́ ìwé ìròyìn yín. Èyí ni ohun tí wọ́n ń fẹ́ láì san owó kankan. Ó máa ń dùn mí nígbà tí mo bá rí àwọn àkọlé ìròyìn wa tí wọ́n ń fi iṣẹ́ àwọn ọ̀daràn hàn gbangba, tí wọ́n sì ń dín iṣẹ́ rere àwọn agbófinró àti àwọn iléeṣẹ́ ààbò kù. Ó tún sọ pé bí àlàáfíà àti ààbò kò bá sí ní orílẹ̀-èdè, àwọn iléeṣẹ́ ìròyìn fúnra wọn kò ní rí ààyè tó yẹ láti ṣiṣẹ́. Idris rọ àwọn olóòtú ìwé ìròyìn láti máa fi ìgboyà àti ìrúbọ àwọn ọmọ ogun àti àwọn agbófinró hàn gbangba dípò kí wọ́n máa fún àwọn apànìyàn ní ìpolongo ọ̀fẹ́. Ó ní a gbọ́dọ̀ kọ́kọ́ ní Nàìjíríà tó dúró kí a tó lè ní ẹgbẹ́ akọ̀ròyìn tàbí iléeṣẹ́ ìròyìn kankan. Ẹ jẹ́ ká máa rántí èyí ní gbogbo ìgbà. Ojúṣe wa ni láti rí i dájú pé orílẹ̀-èdè yìí kò wó lulẹ̀. Mínísítà náà sọ pé yàtọ̀ sí àwọn ìgbésẹ̀ àwọn ológun, ìjọba Tinubu tún ń lo àwọn ọ̀nà míì láti kojú àìlera ààbò nípa títọpinpin àwọn ohun tó ṣokùnfà ìṣòro ètò ààbò. Àṣeyọrí mìíràn tí ìjọba ṣe ni tí àwọn akẹ́kọ̀ọ́ tó lé ní mílíọ̀nù kan 1.3 million tó rí àǹfààní owó ìrànlọ́wọ́ gbà ní àwọn ilé ẹ̀kọ́ gíga lábẹ́ àjọ NEFON kí ìṣòro owó má bàa lé wọn kúrò nílé ẹ̀kọ́. Ó tún fi kún pé ìjọba àpapọ̀ ń ṣiṣẹ́ láti mú àwọn àǹfààní àti ìtọ́jú àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìròyìn pọ̀ sí i láti gbé ìgboyà àti ìlera ọrọ̀ ajé wọn ga. Idris gbóríyìn fún ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn iléeṣẹ́ ìròyìn àti ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́. Ó sọ pé ìfilọ́lẹ̀ ìṣàmúlò ètò ìgbóhùnsáfẹ́fẹ́ ìgbàlódé lẹ́yìn ọdún 15 jẹ́ àpẹẹrẹ ohun tí ìfọwọ́sowọ́pọ̀ rere lè ṣe pẹ̀lú gbogbo àwọn ìdojúkọ tí wọ́n ń kojú. Nínú ọ̀rọ̀ rẹ̀, ààrẹ NUJ Al-Hassan Yahya sọ pé ète àpéjọ náà ni láti mú ìbáṣepọ̀ láàrin àwọn akọ̀ròyìn àti àwọn iléeṣẹ́ ààbò dánmọ́rán sí i kí wọ́n sì lè ṣe àgbéga ìjọba tiwantiwa àti ire gbogbo ènìyàn. Yahya tún gbóríyìn fún olórí àjọ DSS Adéọlá Ajayi pẹ̀lú ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin iléeṣẹ́ ààbò náà àti àwọn iléeṣẹ́ ìròyìn. Ó ní a ní ìrètí pé àwọn iléeṣẹ́ ààbò míì yóò farawé àpẹẹrẹ ìfọwọ́sowọ́pọ̀ tó wà láàrin NUJ àti DSS. Ó tún gbóríyìn fún ìṣàmúlò ètò ìgbóhùnsáfẹ́fẹ́ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé. Ó ní yóò mú àǹfààní ńlá bá iléeṣẹ́ ìròyìn àti ààbò orílẹ̀-èdè. Ní tirẹ̀, ààrẹ àti alága ìgbìmọ̀ alákòóso ìbáṣepọ̀ gbogbo ènìyàn ní Nàìjíríà, Dókítà Ike Nelaku, sọ pé iléeṣẹ́ ìròyìn àti ààbò ní ọ̀pákùtẹ̀lẹ̀ méjì tó ń gbé ìjọba tiwantiwa dúró. Ó tún kéde pé Nàìjíríà ó láǹfààní láti gbàlejò àpéjọ àgbáyé fún ìbáṣepọ̀ gbogbo ènìyàn ní oṣù kọkànlá ọdún 2026 pẹ̀lú àtìlẹ́yìn àjọ náà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, èyí ni ìgbà àkọ́kọ́ tí agbègbè Sub-Sahara Africa yóò gbàlejò àpéjọ àgbáyé náà, tí a sì ń retí àwọn amòye ìbánisọ̀rọ̀ láti orílẹ̀-èdè 126. Nígbà tó ń kópa nínú ìjíròrò náà, ààrẹ ẹ̀ka Nàìjíríà fún àjọ International Press Institute Musikalu Mujid sọ pé kò yẹ kí ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè àti òmìnira àwọn oníròyìn di ohun méjì tí yóò máa tako ara wọn.
ó sọ pé ìjọba tiwantiwa nílò àwọn méjèèjì láti lè ṣiṣẹ́ dáadáa nítorí ààbò láìsí ìdájọ́ òdodo lè yọrí sí àṣírí àti ìlòkulò agbára nígbà tí òmìnira láìsí ààbò kò lè péye. Ó ní ìjà láàrin àwọn iléeṣẹ́ ààbò àti àwọn iléeṣẹ́ ìròyìn máa ń ṣẹlẹ̀ nítorí pé iṣẹ́ tí àfojúsùn wọn máa ń yàtọ̀ síra wọn. Ní ọ̀pọ̀ ìgbà àìní àsọyé tó dára, àìní ìgbẹ́kẹ̀lé nínú ara ẹni àti àìfi sùúrù yanjú àríyànjiyàn ló máa ń fa ìṣòro. Nítorí náà iṣẹ́ àwọn iléeṣẹ́ ìjọba àwarawa ní láti má dá ìbẹ̀rù sílẹ̀ ṣùgbọ́n kí wọ́n mójútó ojúṣe. Ààbò orílẹ̀-èdè àti òmìnira ìròyìn kì í ṣe ọ̀tá ara wọn ṣùgbọ́n wọ́n jẹ́ ọ̀pá méjì tó ń fún ìjọba àwarawa lágbára. Ó fi dá wọn lójú pé IPI yóò máa tẹ̀síwájú nínú ìgbésẹ̀ rẹ̀ láti dáàbò bo òmìnira ìròyìn àti ààbò gbogbo orílẹ̀-èdè. Ọ̀pọ̀ àwọn olórí iléeṣẹ́ ààbò ló wà níbi ìpàdé náà. Lára àwọn tó wà níbẹ̀ ni aṣojú ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà, ààrẹ NUJ tẹ́lẹ̀ rí àti àwọn olùdarí àwọn ẹgbẹ́ ìròyìn àti ìbáṣepọ̀ gbogbo ènìyàn ló wà ní àpèjọ náà. Ara mẹ́ẹ̀rírí mo rórí ológbò látẹ̀ o. Ikọ̀ ọlọ́pàá Hisbah náwó gan ìyá ọlọ́mọ tuntun kan. Wọ́n ní kò ṣègbéyàwó tó fi bímọ ní Zamfara. Ọlọ́pàá Hisbah ẹ̀ka ìpínlẹ̀ Zamfara ni wọ́n ti kéde pé àwọn ti fi gbòòrò òfin gbé ìyá ọlọ́mọ tuntun kan, Fatima Aliyu, fẹ̀sùn pé kò ṣe ìgbéyàwó tó fi bímọ, tó túmọ̀ sí pé àgbèrè ló ṣe tó fi bímọ. Lọ́jọ́ keje oṣù karùn-ún ọdún 2026 yìí ni abilékọ Fatima bímọ tuntun náà sí ilé ìwòsàn ìjọba General tó wà nílùú Gusau, tó sì sọ orúkọ ọmọ náà ní Abdulrasheed. Lẹ́yìn ìsọmọlórúkọ náà ni ikọ̀ ọlọ́pàá Hisbah gba ọmọ náà lọ́wọ́ rẹ̀. Wọ́n gbé ọmọ ọ̀hún lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ tí kò níyà fún ìtọ́jú, tí wọ́n sì fi páńpẹ́ òfin gbé ìyá ọmọ náà Fatima, tí wọ́n sì ní kó máa lọ ọ̀dọ̀ ọmọ rẹ̀ ní ẹ̀ẹ̀márùn-ún lójúmọ́ láti lọ fún un lọ́mú. Wọ́n ní kí Fatima padà sọ́dọ̀ òbí rẹ̀ kí wọ́n máa tọ́jú òun gan alára torí pé òun gan sì yẹ lẹ́ni tó yẹ kí ó wà lábẹ́ òbí. Umar Haruna Safe ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́ 18 oṣù kẹfà ọdún 2026 yìí. Ẹ̀wẹ̀, ikọ̀ ọlọ́pàá Hisbah tún fi páńpẹ́ òfin gbé èèyàn 16 ní Kano. Ẹ̀sùn àgbèrè ni wọ́n sì fi kàn wọ́n. Ọlọ́pàá Hisbah ẹ̀ka tìpínlẹ̀ Kano ló fi páńpẹ́ òfin gbé àwọn afurasí ọ̀hún tí wọ́n tó bíi 16, ọkùnrin 6, obìnrin 10. Ẹ̀sùn àgbèrè ni wọ́n sì fi kàn wọ́n pẹ̀lú. Láwọn agbègbè tí wọ́n ti kó wọn ní ilé ìtura El Kanmi tí ó wà lópòpónà Yahaya Gusau, òpópónà BUK Dambari àti Sisa Line nílùú Kano tí í ṣe olú ìlú fún ìpínlẹ̀ Kano. Igbákejì olórí àjọ náà, Mujahideen Aminuddin, ló fìdí ẹ̀ múlẹ̀. Ó ní gbogbo àwọn afurasí tọ́wọ́ tẹ̀ ọ̀hún ni wọ́n rìn ní bèbè àgbèrè. Ó tẹ̀síwájú pé gbogbo wọn ni àwọn ti ṣe wáàsí fún pé wọn kò gbọdọ̀ hu irú ìwà ọ̀hún mọ́ àti pé gbogbo àwọn òbí wọn ni àwọn máa pè láti wá tọwọ́ bọ ìwé àdéhùn pé wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Kò sí àdúgbò kankan tó yẹ kó máa jìyà lábẹ́ iṣẹ́ ìdàgbàsókè ìlú. Ààrẹ Tinubu ló sọ èyí lákòókò tí wọ́n ń ṣí òpópónà oní kìlómítà 7 nílùú Àbújá. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní Ọjọ́bọ̀ sọ pé kò yẹ kí àdúgbò kankan ní Nàìjíríà máa jìyà lábẹ́ iṣẹ́ ìdàgbàsókè orílẹ̀-èdè. Ó sọ èyí nígbà tó ń ṣí ojú òpópónà tuntun oní kìlómítà 7 ọ̀nà tó lọ sí apá kejì ọ̀nà pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe láti Bill Clinton Drive dé Tunga Madaki ní Àbújá. Iṣẹ́ náà tún ní afárá ńlá kan tó ní apá 4. Aṣojú ààrẹ níbi ayẹyẹ náà, ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Sẹ́nítọ̀ Godswill Akpabio, sọ pé a ṣe iṣẹ́ náà láti ṣàtúnṣe ọ̀nà tí àwọn aládùúgbò náà ti ń jìyà lé lórí fún ọ̀pọ̀ ọdún lẹ́yìn tí wọ́n fi ilẹ̀ bàbá wọn sílẹ̀ fún ojú ọ̀nà ọkọ̀ òfurufú kejì, ṣùgbọ́n tí wọn kò ní àwọn ohun amáyédẹrùn ojú ọ̀nà tó yẹ. Gẹ́gẹ́ bí ààrẹ ṣe sọ, ojú ọ̀nà tuntun náà kì í ṣe iṣẹ́ ọkọ̀ ojú pópó nìkan, ṣùgbọ́n ó jẹ́ ọ̀nà fún ìdàgbàsókè ọrọ̀ ajé tó ṣe pàtàkì tí yóò mú ààbò tó yí pápákọ̀ òfurufú náà ká dára sí i, yóò dín súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ kù, yóò sì ṣí ilẹ̀kùn fún àwọn àǹfààní ìdàgbàsókè tuntun fún àwọn olùgbé Tunga Madaki àti àwọn àdúgbò tó wà ní àyíká rẹ̀. Tinubu rántí pé nígbà tí ìjọba nílò láti kọ́ ojú ọ̀nà ọkọ̀ òfurufú kejì náà, àwọn àdúgbò náà fi ilẹ̀ wọn sílẹ̀ láti ran orílẹ̀-èdè lọ́wọ́. Ó ní fún ọ̀pọ̀ ọdún àwọn aládùúgbò yìí fi ilẹ̀ wọn sílẹ̀ kí ọkọ̀ òfurufú lè fò, ṣùgbọ́n wọn ò ní ojú ọ̀nà tó dáa fún ọkọ̀ tàbí fún ìrìn àjò wọn, àti pa wọ́n tì kúrò nínú iṣẹ́ ìdàgbàsókè. Ẹ jẹ́ kí n sọ kedere,
kò yẹ kí ọmọ ilẹ̀ Nàìjíríà kankan di olùfaragbá lábẹ́ ìdàgbàsókè orílẹ̀-èdè. Nígbà tí mínísítà fún olú ìlú Àbújá Barrister Nyesom Wike mú ọ̀rọ̀ náà wá sí iwájú mi, mo sọ pé ohunkóhun tí àwọn aládùúgbò náà bá béèrè láti mú ìgbésí ayé wọn dára sí ẹ fún wọn ni. A kì í gbà lọ́wọ́ ẹni nìkan, a gbọ́dọ̀ máa kọ́, a gbọ́dọ̀ máa fi òmíì rọ́pò, a sì gbọ́dọ̀ máa gbé àwọn ènìyàn ga. Lónìí a ti mú ìlérí náà ṣẹ. Ààrẹ ṣàpèjúwe ojú ọ̀nà náà gẹ́gẹ́ bí ọ̀nà pàtàkì fún ìdàgbàsókè ọrọ̀ ajé tí yóò pèsè oríṣiríṣi ọ̀nà tó lọ síbi pápákọ̀ ọkọ̀ òfurufú kejì, yóò sì tún mú ààbò pọ̀ sí níbi àwọn ohun amáyédẹrùn ọkọ̀ òfurufú. Ó ṣàlàyé pé iṣẹ́ náà yóò dènà súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ tó lè ní ipa lórí iṣẹ́ pápákọ̀ òfurufú, yóò sì dín súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ lópòpónà Bill Clinton Drive kù pẹ̀lú àgbéga ètò ọrọ̀ ajé àwọn àdúgbò tó wà ní agbègbè náà. Nípa afárá ńlá tó ní apá mẹ́rin tí wọ́n kọ́ sí ojú ọ̀nà náà, Tinubu sọ pé yóò jẹ́ kí ìrìn àjò àwọn ènìyàn máa lọ láìsí ìdènà ní gbogbo àkókò ọdún. Ó ní bóyá ní àsìkò oòrùn tàbí àsìkò òjò, àwọn àgbẹ̀ wa yóò lè gbé èso oko wọn lọ sí ọjà, àwọn ọmọ wa yóò lè lọ sí ilé ẹ̀kọ́, àwọn iléeṣẹ́ yóò sì lè ṣiṣẹ́ láìsí ìdènà. Èyí ni ohun tí Renewed Hope Agenda túmọ̀ sí, díndín ìnira kù nípasẹ̀ ohun amáyédẹrùn tó ń ṣiṣẹ́ dáadáa. Ààrẹ náà tún gbóríyìn fún mínísítà Àbújá Barrister Nyesom Wike fún bí ó ṣe mú iṣẹ́ náà ṣe ní àkókò tó yẹ. Ó ní Wike, ìwọ gan ni Mr. Project. Ó sì fi hàn pé ó mọ iṣẹ́. Ní oṣù kejì ọdún 2025, mo fọwọ́ sí iṣẹ́ yìí, ó sì bẹ̀rẹ̀ sí ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Lónìí, láàrin oṣù mẹ́rìndínlógún péré, ojú ọ̀nà ti parí, ó sì ti ṣe é lò. Kò sí àwáwí, kò sí ìtàn. Ó ṣiṣẹ́, ó sì gún régé. Èyí ni ìpele iṣẹ́ tí ó yẹ kí àwọn ọmọ Nàìjíríà máa rí. Ìjọba yìí yóò sì tẹ̀síwájú lórí ìpele náà. Tinubu rọ àwọn olùgbé láti dáàbò bo ojú ọ̀nà náà, kí wọ́n má sì ṣe gbé ilẹ̀ sí àyíká ọ̀nà náà lọ́nà tí kò bá òfin mu, kí wọ́n sì jẹ́ kí àwọn kòtò omi tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ máa ṣiṣẹ́ dáadáa. Nígbà tó ń jẹ́wọ́ pé àwọn ọmọ Nàìjíríà ń kojú àwọn ìṣòro ọrọ̀ ajé, ó tún sọ pé àwọn àtúnṣe tí ìjọba òun ṣe jẹ́ ohun tó ṣe pàtàkì fún ìlera àti ìdàgbàsókè orílẹ̀-èdè ní ọjọ́ iwájú. Ó ní àwọn àtúnṣe tá a bẹ̀rẹ̀ ní ọdún mẹ́ta sẹ́yìn kò rọrùn. A ṣe àwọn ìpinnu tó le, ṣùgbọ́n wọ́n jẹ́ dandan. Àwọn ìpinnu tó le lónìí ni yóò mú Nàìjíríà dẹrùn lọ́la. A kò ṣe é fún àwọn àkọlé ìròyìn, ṣùgbọ́n à ń ṣe é fún àwọn ìran tó ń bọ̀. A ó sì máa ṣiṣẹ́ lọ́sàn-án àti lóru títí gbogbo ọmọ Nàìjíríà yóò fi rí àǹfààní ìṣàkóso rere. Ní ìbẹ̀rẹ̀ ayẹyẹ náà, mínísítà Àbújá Nyesom Wike sọ pé iṣẹ́ ojú ọ̀nà náà jẹ́ apá kan nínú ayẹyẹ ọdún kẹta ìjọba Tinubu àti ọjọ́ keje nínú ètò ọjọ́ mọ́kànlélọ́gbọ̀n tí wọ́n yàn fún àwọn iṣẹ́ ìdàgbàsókè tó ti parí káàkiri ìlú Àbújá. Wike sọ pé iṣẹ́ ojú ọ̀nà Tunga Madaki fi hàn pé ìjọba náà fẹ́ mú ìdàgbàsókè dé àwọn àdúgbò tó wà lẹ́yìn ìlú Àbújá, kì í ṣe àárín ìlú nìkan. Ó gbóríyìn fún àwọn olùgbé àdúgbò náà fún ìfọwọ́sowọ́pọ̀ wọn nígbà tí ìjọba gba ilẹ̀ wọn fún iṣẹ́ ojú ọ̀nà ọkọ̀ òfurufú kejì náà. Ó ní mo gbọ́dọ̀ yin àwọn ará àdúgbò yìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere fún àwọn míì. Wọn ò béèrè ohun tí kò ṣeé ṣe, wọn ò sì dá iṣẹ́ ìjọba dúró. Ohun méjì péré ni wọ́n béèrè: iṣẹ́ fún àwọn ọ̀dọ́ wọn àti ojú ọ̀nà fún àdúgbò wọn. Wọn kò béèrè owó púpọ̀ tàbí àwọn àdéhùn tí kò ní láárí. Ó sọ pé ìjọba ti mú apá tó ní ṣe pẹ̀lú fífi iṣẹ́ fún àwọn ọ̀dọ́ ṣẹ, tí wọ́n sì mú ìlérí ojú ọ̀nà náà ṣẹ báyìí. Wike tún ṣàlàyé pé ojú ọ̀nà kìlómítà 7 náà pẹ̀lú afárá ńlá ti sọ àwọn àdúgbò tó wà lábẹ́ Àbújá Municipal Area Council (AMAC) àti Gwagwalada Area Council pọ̀. Ó sì ti mú kí ìrìn àjò àwọn tó ń lọ sí pápá òfurufú àti Zuba àti àwọn àdúgbò tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ rọrùn. Ó tún fi hàn pé Federal Capital Development Authority (FCDA) ti pàṣẹ fún ilé-iṣẹ́ tó ṣe iṣẹ́ náà CCECC Nigeria Limited láti fa ojú ọ̀nà náà lọ sí Zuba kí ó lè mú àǹfààní ọrọ̀ ajé tó pọ̀ sí i. Mínísítà náà gbóríyìn fún ilé-iṣẹ́ náà fún bí wọ́n ṣe parí iṣẹ́ náà ní àkókò tí wọ́n fohùn ṣọ̀kan lé lórí, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ènìyàn ń ṣiyèméjì. Síbẹ̀ ó kìlọ̀ fún àwọn tó ń gba ilé ìjọba lọ́nà tí kò bá òfin mu pé kí wọ́n yàgò fún gbígba ilẹ̀ tó yí ojú ọ̀nà náà ká, nítorí pé wọ́n ṣe iṣẹ́ náà fún àǹfààní àwọn aládùúgbò náà ni àti fún ìdàgbàsókè ọjọ́ iwájú
síwájú. Ojú ọ̀nà yìí jẹ́rìí pé nígbà tí ìjọba àti àwọn aráàlú bá ṣiṣẹ́ pọ̀, ìdàgbàsókè yóò máa ṣẹlẹ̀. À ń retí pé iṣẹ́ náà yóò mú kí ìrìn àjò rọrùn, kí ó gbé èso ọrọ̀ ajé ga, kí ó mú ìlọsíwájú bá agbègbè tó yí pápákọ̀ òfurufú náà ká, kí ó sì mú ìgbésí ayé àwọn olùgbé Tunga Madaki, Zuba àti àwọn àdúgbò míì tó wà ní àyíká wọn rọrùn sí i. Ìṣọ̀kan tí ò lẹ́lẹ́gbẹ́ àti àtìlẹ́yìn fún Nnamdi Kanu lákòókò tó nira yìí ní ohun tá a nílò. Adarí IPOB tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ló ké sí àwọn ọmọ ẹ̀yà Ìgbò bẹ́ẹ̀. Aládarí tuntun Mazi Chris Nwaogu, ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn gẹ́gẹ́ bí olùṣàkóso kẹrin fún Directorate of State lábẹ́ ẹgbẹ́ Indigenous People of Biafra IPOB, ti kéde pé láti ìsinsìnyí lọ ìṣọ̀kan ti di ohun tí ó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ nínú ẹgbẹ́ náà. Nwaogu sọ èyí nínú ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tí wọ́n yàn án sí ipò náà ní ọjọ́rú. Gẹ́gẹ́ bí Daily Post ṣe ròyìn, olórí IPOB Nnamdi Kanu ni adarí kẹta tó tukọ̀ ìṣàkóso ẹgbẹ́ náà bí wọ́n ti kà á ní ọjọ́rú. Kanu dá Directorate of State sílẹ̀ ní ọdún 2012 gẹ́gẹ́ bí ẹ̀ka ìṣàkóso IPOB. Láti ìgbà tí wọ́n ti dá a sílẹ̀, àwọn tí wọ́n ti darí ẹ̀ka náà ni Dókítà Justin Akujeze, adarí àkọ́kọ́, Mazi Uchenna Aziagbu, adarí kejì, àti Chika Edoziem, adarí kẹta. Nínú ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n fi síta fún àwọn akọ̀ròyìn ní Ọjọ́bọ̀, Nwaogu rọ gbogbo ọmọ ẹgbẹ́ IPOB láti fìmọ̀ ṣọ̀kan láti ṣàtìlẹ́yìn fún Nnamdi Kanu tí ó wà ní àtìmọ́lé ní Sokoto lẹ́yìn ìdájọ́ ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìwà dídà omi àlàáfíà ìlú rú. Ó dúpẹ́ lọ́wọ́ Kanu fún bí ó ṣe yàn sí ipò náà, ó sì ṣèlérí pé òun yóò jẹ́ olóòótọ́ sí ẹgbẹ́ náà ní gbogbo ìgbà. Ó tún fi ìgbóríyìn fún Kanu àti àwọn míì tí wọ́n ti ṣe ìrúbọ àti ìsapá fún ìdílé Biafra pẹ̀lú àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìjàkadì náà. Ó ní pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ojúṣe ńlá, mo gba àṣẹ tí olórí wa Onyedu Mazi Nnamdi Kanu fi lé mi lọ́wọ́ láti jẹ́ olórí ìṣàkóso kẹrin ti Directorate of State fún IPOB. Mo mọ gbogbo àwọn ìrúbọ ńlá tí wọ́n ti ṣe kí a tó dé ibi tá a wà lónìí. Mo sì mọ àwọn ìrètí àwọn Biafra ní ilé àti ní òkè òkun tí wọ́n ń wo IPOB gẹ́gẹ́ bí ọ̀nà àlàáfíà láti ṣàfihàn ètò wọn àti láti pinnu ọjọ́ ọ̀la wọn. Mo tún gbóríyìn fún ọ̀gá wa Onyedu Mazi Nnamdi Kanu, èyí tí ó ti farada ọ̀pọ̀ inúnibíni, ìdẹ̀wọ̀n àti ọ̀pọ̀ ìpèníjà, ṣùgbọ́n tí kò padà kúrò nínú ìgbàgbọ́ rẹ̀, ìgboyà àti ìfaradà rẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn ní ìmísí. Ó tún sọ pé ìṣàkóso kẹrin yìí yóò dojúkọ àwọn iṣẹ́ pàtàkì tí àwọn olórí ẹgbẹ́ náà àti àwọn ọmọ ẹgbẹ́ fi lé wọn lọ́wọ́. Ó ní ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, kí a fi ara wa sílẹ̀ fún ìlérí wa, ẹ jẹ́ ká dojúkọ iṣẹ́ tó wà níwájú wa, kí a tẹ̀síwájú nínú àwọn ìran àti ìlànà tí Nnamdi Kanu là kalẹ̀. Ọ̀kan ṣoṣo ni IPOB tí kò sì lè pín. Àwọn àríyànjiyàn tí ó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ gbọ́dọ̀ parí báyìí kí gbogbo wa lè fọwọ́sowọ́pọ̀ ṣiṣẹ́ fún ète wa. Nwaogu sọ pé ìdásílẹ̀ Nnamdi Kanu àti àwọn ajàfún ìdásílẹ̀ Biafra míì tí wọ́n wà ní àtìmọ́lé ni ohun tó jẹ́ àkọ́kọ́ nínú ètò ìṣàkóso kẹrin yìí. Ó tún ṣàlàyé àwọn ète mìíràn nípa ipa láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì láti mú ọ̀rọ̀ Biafra fẹ̀jú sí i àti láti ṣiṣẹ́ fún ààbò agbègbè gúúsù ìlà oòrùn Nàìjíríà. Ó sọ pé IPOB yóò bẹ̀rẹ̀ ìpolongo fún ìdìbò ẹni tó ṣe é gbọ́kànlé gẹ́gẹ́ bí ọ̀nà àlàáfíà láti jẹ́ kí àwọn ènìyàn pinnu ọjọ́ ọ̀la òṣèlú wọn. Gẹ́gẹ́ bí ó sì sọ, ohun tó ṣe pàtàkì jùlọ fún wa ní ìdásílẹ̀ Onyedu Mazi Nnamdi Kanu àti gbogbo àwọn ọmọ Biafra tí wọ́n wà ní àtìmọ́lé nítorí ipa wọn tàbí ìfaramọ́ wọn sí ọ̀rọ̀ Biafra. Ẹlẹ́ẹ̀kejì, a ó gbìyànjú láti bá àwùjọ àgbáyé, pàápàá jùlọ orílẹ̀-èdè Amẹ́ríkà, Europe àti Israel láti mú kí ayé mọ̀ nípa ọ̀rọ̀ Biafra àti láti wá àtìlẹ́yìn fún òdodo, òmìnira àti ẹ̀tọ́ láti pinnu ọjọ́ ọ̀la wa. Ẹlẹ́ẹ̀kẹta, a rí dájú pé a ṣiṣẹ́ lórí ààbò àti ìwàláàyè àwọn ènìyàn wa. A kò ní jókòó ká máa wo àìlera ààbò kó máa yọ àwọn àdúgbò wa lẹ́nu. Ó tún sọ pé ọ̀kan lára àwọn ìṣòro tí IPOB ń kojú lákòókò tí Kanu wà ní ẹ̀wọ̀n ní àwọn ìròyìn èké tí kò tọ́ nípa ẹgbẹ́ náà. Ó ní ìṣàkóso tuntun yìí yóò ṣiṣẹ́ láti ṣàlàyé ipò gidi àti àǹfààní IPOB fún àwọn ènìyàn nípasẹ̀ òtítọ́, ẹ̀rí àti ìpolongo tó dá lórí ìfarakínra àti òye. Nwaogu
tún sọ pé IPOB yóò tún tẹ̀síwájú nínú ìṣàmúlò ìbáṣepọ̀ tó dá lórí ìmọ̀, ìbọ̀wọ̀ fún ara ẹni àti ìṣọ̀kan. Kò sì ní sí ààyè fún pínpín ara ẹni tàbí àríyànjiyàn nínú ẹgbẹ́ tó lè dá ìṣàkóso dúró. Ó tún sọ pé ẹgbẹ́ náà yóò kópa nínú gbogbo ìjíròrò tó dá lórí ọjọ́ ọ̀la àwọn ọmọ Ìgbò àti ìpinnu òṣèlú wọn. Nwaogu dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ ìṣàkóso kẹta tí Chika Chedozie ń darí. Ó sọ pé wọ́n ní ojúṣe ńlá láti ṣe ní àwọn àkókò tó nira jùlọ nínú ìtàn IPOB yìí. Ẹ jáde ẹ lọ dìbò. Gbogbo kọ̀rọ̀kọ̀ndú ìpínlẹ̀ Èkìtì ni a ti fi ọlọ́pàá ṣọwọ́ sí fún ààbò tó gbópọn lọ́jọ́ Sátidé. Kọmíṣánná ọlọ́pàá lẹ́kìtì ló sọ bẹ́ẹ̀. Ní ìgbáradì fún ti ètò ìdìbò ìyànsípò gómìnà tó máa wáyé nípìnlẹ̀ Èkìtì lọ́jọ́ àbámẹ́ta Sátidé 20 oṣù kẹfà òpin ọ̀sẹ̀ yìí, iléeṣẹ́ ọlọ́pàá ti ké pe aráàlú láti jáde dìbò láì fòyà. Kọmíṣánná ọlọ́pàá fún ètò ìdìbò náà CP Àbáyọ̀mí Ṣógunlé fi dá àwọn èèyàn ìpínlẹ̀ Èkìtì lójú pé ààbò tó péye wà fún wọn tí wọ́n bá jáde dìbò. Ọ̀gá àgbà àjọ elétò ìdìbò nípìnlẹ̀ Èkìtì Bùnmi Ọmọ́sẹ́yìndèmí náà sọ pé àwọn ohun èlò fún ìdìbò lóríṣiríṣi ti wọlé láti ilé ìfowópamọ́ àpapọ̀ Nàìjíríà CBN tó wà nílùú Àdó Èkìtì. Bákan náà ló tún mẹ́nuba ìgbáradì àwọn òṣìṣẹ́ àjọ INEC fún ṣíṣe àgbékalẹ̀ ètò ìdìbò náà lọ́nà tó múnádóko. Nínú ọ̀rọ̀ tiẹ̀, kọmíṣánná ọlọ́pàá fún ètò ìdìbò gómìnà nípìnlẹ̀ Èkìtì náà sọ nípa ọ̀kan òjọ̀kan àlàkalẹ̀ tí wọ́n ti ní láti pèsè ètò ààbò tó péye fáwọn olùdìbò. SP CP Ṣógunlé ṣàlàyé pé wọ́n ti fi àwọn òṣìṣẹ́ agbófinró ránṣẹ́ sáwọn ibi tó yẹ káàkiri ìpínlẹ̀ Èkìtì láti ṣe àrídájú ètò ààbò tó péye. Bákan náà ló gba àwọn olùdìbò níyànjú wípé kí wọ́n jáde láti wá dìbò láì bẹ̀rù ohunkóhun torí pé ètò ààbò tó gbópọn ti wà nílẹ̀ fún wọn lọ́jọ́ ìbò náà. Kọmíṣánná ọlọ́pàá fún ètò ìdìbò náà Ṣógunlé sọ fún àwọn èèyàn ìpínlẹ̀ náà pé kò ní sí ewu kankan fún wọn lásìkò ètò ìdìbò sípò gómìnà tí yóò wáyé lọ́jọ́ àbámẹ́ta Sátidé yìí. CP Àbáyọ̀mí Ṣógunlé sọ ọ̀rọ̀ náà láti fi àwọn èèyàn olùdìbò nípínlẹ̀ náà lọ́kàn balẹ̀. Ó ní gbogbo kọ̀rọ̀kọ̀ndú ìpínlẹ̀ ọ̀hún làwọn ti fi ikọ̀ agbófinró ọlọ́pàá ṣọwọ́ sí kí àwọn jàǹdùkú má bàa da ìdìbò náà rú àti pé kò ní sí ewu kankan fún àwọn olùdìbò kí wọ́n ó lọ fọkàn balẹ̀. Ọlọ́run kò dàbí ènìyàn. Mínísítà fún epo rọ̀bì tẹ́lẹ̀ sọ̀rọ̀ sókè lẹ́yìn tí ilé-ẹjọ́ ní kò jẹ̀bi ẹ̀sùn rìbá gbígbà tí wọ́n fi kàn án. Mínísítà fún epo rọ̀bì tẹ́lẹ̀ ní Nàìjíríà Diezani Alizin Madueke ti sọ pé Ọlọ́run kò dàbí ènìyàn lẹ́yìn tí ilé-ẹjọ́ kan ní UK dájọ́ wípé kò jẹ̀bi ẹ̀sùn rìbá gbígbà tí wọ́n fi kàn án. Lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí ní ilé-ẹjọ́ UK náà gbé ìdájọ́ kalẹ̀ wípé Diezani kò jẹ̀bi ọ̀kankan nínú ẹ̀sùn oníkókó 6 tó dá lórí rìbá gbígbà tí wọ́n fi kàn án. Àwọn olùpẹ̀jọ́ sọ fún ilé-ẹjọ́ wípé Diezani náwó yàlà yòlò nílùú London lẹ́yìn tó ti lu jìbìtì lẹ́ka epo rọ̀bì ní Nàìjíríà. Àmọ́ mínísítà tẹ́lẹ̀rí náà sọ pé òun ò gba rìbá lọ́wọ́ ẹnìkankan, bẹ́ẹ̀ lòun ò sì gba iṣẹ́ kọngílá lẹ́ka epo rọ̀bì ní Nàìjíríà. Alizin Madueke ní ìgbẹ́jọ́ náà jẹ́ nǹkan tó ba òun lọ́kàn jẹ́ tó fi mọ́ àwọn ẹbí àtàwọn ọ̀rẹ́ òun. Ẹ jẹ́ kí n sọ eléyìí fún yín pé Ọlọ́run yóò máa jẹ́ Ọlọ́run títí láéláé. Ọlọ́run kì í ṣe ènìyàn torí Ọlọ́run kò lè purọ́. Tí Elédùà bá ṣèlérí fún èèyàn ó di dandan kí ó mú ìlérí náà ṣẹ. Ó ti fẹ́ pé ọdún 11 báyìí tí mo ti wà níbí, mo ṣiṣẹ́ sin orílẹ̀-èdè mi pẹ̀lú gbogbo agbára mi ni. Alizin Madueke jẹ́jọ́ pẹ̀lú ọ̀kan lára àwọn ọ̀gá àgbà lẹ́ka epo rọ̀bì Ọlátìńbọ̀ Àyìndé ẹni ọdún 54. Àmọ́ ilé-ẹjọ́ ti sọ pé kóun náà máa lọ ní àlàáfíà. Ìdájọ́ yìí jẹ́ ìjákulẹ̀ fún àjọ NCA tó ń gbógun ti ìwà ìbàjẹ́ èyí tó bẹ̀rẹ̀ ìwádìí Alizin Madueke láti ọdún 2013 tí ó sì fọwọ́ òfin mú nílùú London lọ́dún 2015. Alizin Madueke ẹni ọdún 54 di ipò mínísítà epo rọ̀bì mú láàrin ọdún 2010 sí 2015. Òun sì ni adarí obìnrin àkọ́kọ́ àjọ OPEC tó ń rí sí ọ̀rọ̀ epo rọ̀bì lágbàáyé. Alizin Madueke kò jẹ̀bi ọ̀kankan nínú ẹ̀sùn oníkókó 5 tí wọ́n fi kàn án. Àwọn ògbóǹtarìgì oníṣòwò epo rọ̀bì fẹ̀sùn rìbá gbígbà kàn án tó fi mọ́ gbígba nǹkan mèremère tí owó rẹ̀ tó
2 million euros láti ọwọ́ Harrods. Àmọ́ láti ìgbà tí ìgbẹ́jọ́ náà ti bẹ̀rẹ̀ lóṣù kínní làwọn agbẹjọ́rò Alison Madueke ti sọ pé mínísítà tẹ́lẹ̀ náà kò mọ nǹkan kan nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án. Àwọn agbẹjọ́rò mínísítà tẹ́lẹ̀ rí náà tún sọ pé ọ̀pọ̀ ìwé ẹ̀rí tó lè tọ́ka sí wípé Alison Madueke kò mọwọ́ mẹsẹ̀ nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án ló di àwátì ní Nàìjíríà. Bákan náà ni wọ́n tún sọ pé bí ìgbẹ́jọ́ náà kò ṣe tètè bẹ̀rẹ̀ kò dára, ó sì tún túmọ̀ sí pé ètò ìdájọ́ ilẹ̀ Gẹ̀ẹ́sì kò múnádóko mọ́. Ilé-ẹjọ́ Southwark Crown tún dájọ́ pé ìbátan Alison Madueke Doye Agama tí wọ́n fẹ̀sùn kàn pé ó gbìmọ̀pọ̀ láti gba rìbá náà kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ọjọ́ kẹfà oṣù kejìlá ọdún 1960 ni wọ́n bí Diezani Alison Madueke sí ìlú Port Harcourt nípínlẹ̀ Rivers. Òun ni obìnrin àkọ́kọ́ tó jẹ́ ààrẹ àjọ OPEC tó ń rí sọ̀rọ̀ epo rọ̀bì lágbàáyé. Ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje ọdún 2007 ni Alison Madueke di mínísítà fún ìgbòkègbodò ọkọ̀. Lọ́dún 2008 ni Alison Madueke di mínísítà ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ àti irin. Lóṣù kẹrin ọdún 2010 ni ó di mínísítà obìnrin àkọ́kọ́ fún epo rọ̀bì ní Nàìjíríà kí ó tó di ààrẹ àjọ OPEC lọ́dún 2014. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ afurasí ọ̀daràn kan tó gé orí ọmọ kékeré kan ní ìlú Ìdànrè, wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí nípa rẹ̀. Inú ìdàrúdàpọ̀ àti ìyọnu ńlá ni àwọn olùgbé ìlú Ìdànrè wà bí afurasí ọ̀daràn kan ṣe gé orí ọmọ oṣù 18 níbẹ̀. Lásìkò ìṣẹ̀lẹ̀ náà, àwọn olùgbé agbègbè ọ̀hún rí wípé wọ́n ti gé orí ọmọ náà lọ láì mọ ẹni tó ṣọṣẹ́ ọ̀hún. Bàbá ọmọdébìnrin náà, ọ̀gbẹ́ni Bright Kalu, sọ pé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní Aba Oko Àgọ́tì nílùú Ìdànrè lọ́jọ́ Ajé ọjọ́ 15 oṣù kẹfà ọdún yìí. Ọ̀gbẹ́ni Kalu, ẹni tó faraya tó sì banújẹ́ gidigidi lórí ọ̀rọ̀ náà, wá pè fún ìdájọ́ tó yẹ fún ẹni tó gé orí ọmọ rẹ̀ tí kò tíì pé ọmọ ọdún 2 lókè èèpẹ̀. Bàbá ọmọ náà, ẹni tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Abia, ṣàlàyé pé òun fi ọmọ náà sílẹ̀ pẹ̀lú ìyá rẹ̀ sínú abà tí òun sì ń ṣiṣẹ́ ní oko abà mìíràn tó jìnnà díẹ̀ sí abà tí ọmọ àti ìyá rẹ̀ wà. Ọ̀gbẹ́ni Kalu sọ pé ní kété tí òun padà dé abà tí ọmọ àti ìyàwó rẹ̀ wà, òun bá ìyá ọmọ náà tí ó ń sun ẹkún tó sì sọ fún òun pé ẹnìkan ṣèkọlù sí àwọn tí òun sì gbìyànjú láti dóòlà ẹ̀mí àwọn 3 nínú ọmọ àwọn, ṣùgbọ́n afurasí náà gbé ọ̀kan lọ nínú àwọn ọmọ náà. Bàbá ọmọ ọ̀hún ṣàlàyé síwájú sí pé bí ìyàwó òun ṣe ṣàlàyé ọ̀rọ̀ tán lòun ké sí ẹ̀gbọ́n òun Ifeanyi Kalu tí wọ́n sì wá gbogbo àyíká abà náà láti ṣàwárí ọmọ náà. Ó ní ìyàlẹ́nu ńlá ló jẹ́ pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ akitiyan ẹ̀yà ara ọmọ náà ni wọ́n rí tí wọ́n sì ti gé orí rẹ̀ lọ. Kalu wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti fi ẹni tó ṣọṣẹ́ yìí jófin. Ó sì fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti fi ìṣẹ̀lẹ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú Ìdànrè létí tí wọ́n sì ti gbé ọ̀rọ̀ náà lọ olú iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àkúrẹ́ fún ìwádìí lórí ọ̀rọ̀ náà. Lásìkò tí BBC kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo lórí ìṣẹ̀lẹ̀ náà, alukoro iléeṣẹ́ ọ̀hún DSP Àbáyọ̀mí Jímọ̀ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Alukoro ṣàlàyé pé ọ̀rọ̀ náà jẹ́ ohun tó bani nínú jẹ́ pé ènìyàn gé orí ọmọ kékeré láì ní ìmọ̀lára kankan. Jímọ̀ sọ pé ọwọ́ síkún ọlọ́pàá ti tẹ afurasí ọ̀daràn tó ṣọṣẹ́ náà. Ó sọ pé kété tí wọ́n bá parí ìwádìí wọn, àwọn yóò gbé afurasí náà lọ ilé ẹjọ́ fún ìdájọ́ tó yẹ. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.